nínú Númérì orí ìkejìlélọ́gbọ̀n àtẹsẹ̀ ìkẹtàlélógún, orí 32 ẹsẹ̀ 23, ọ̀rọ̀ Ọlọ́run ló wí bá wí ẹ̀ṣẹ̀ rẹ á mú ọ hàn o, kò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wèèwọ̀ gbọ́n wèè gáàgìrì hàn wèè ti perfect wèè sọ ni kò yóò mú yín wẹ́rẹ́ ṣáá ni bẹ́ẹ̀ ni kàn ń gbógbélé lálẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀ ni ta tú àṣírí rẹ. Kétéré àkókò yìí ò lójoojúmọ́ lórí tẹlifíṣàn kẹ́yà ka bòròbòrò kẹ́yà jẹ́ ìṣẹ̀ran nígbà kan ọlọ́pàá bá kàn ọdẹ tear gas lásán náà fi sójú ran kàn rẹ̀ yà kà àìjàre ọ̀gá màá jẹ́ ọ̀ màá jẹ́ ọ̀ màá jẹ́ ọ̀ ó kàn ń pè lẹ́ṣẹ̀ ohun burúkú ni. Ilé tán ní ṣìṣe àṣewọ́ àṣẹbọ̀ agbèyàn sí gbangba èsì kan ti gbọ́n tó ẹ̀ṣẹ̀ rẹ á mú ọ hàn á gbé ọ sí gbangba nǹkan yóò ṣe ọ̀nà àbáyọ náà ni pé ju ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ó kàn tí a ṣe ó bá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà iye rákọ bá ti gbà ó wà fún ọ lágbára agbára kàwé ní orí ọ̀fẹ́ ni agbára máa lọ mọ̀ọ́dẹ ẹ̀ṣẹ̀ mọ́ ó wà fún ọ ara kà á ti ṣe bá a lè rí o rí orí ọ̀fẹ́ kan nínú ayé ra kan jẹ́ pé àmì borí ẹ̀ṣẹ̀ àmì ṣẹ́gun ayé ikọ̀ bá mọ̀ ṣe bá yí ẹ̀ṣẹ̀ rẹ kó ti wù kọ́ gbọ́n tó ìyá mú ọ hàn kọ́ bá mọ̀ fẹ́ kojú tì ọ́ lùgbèyìn ayé rẹ ronúpọ̀ àdàjẹ rẹ kọ́ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kọ́ rẹ̀ gbé ògbé ayé ìwà mímọ́ ògbé ayé òdodo pẹ̀lú àgbèrè òtìjú kété ó kété kan ní ọba ṣe lábẹ́ ọ̀run nílá àkọsílẹ̀ o kọ̀ọ̀kan yà ṣe nínú wò ó tilẹ̀kùn mórí ìjọ kan bá ti mú ọkọ̀ ọba ti tẹ̀ ọ́ àwọn ẹ̀mẹ́ràn kan jí ní gbè ní à ń sápamọ́ à ń ṣọdẹ à ń ṣe kété rẹ̀ àṣẹ ìwá àṣẹ ìbọ̀ ọ wá padà tẹ̀ hàn ọdún bá ṣe rere kí a ṣe o ọba dẹ̀ òbí náà ló yá ṣe wo mójú pamọ́ sèyí èkó sèyí aṣọ wo ṣe bí ká kọ́ bá pẹ́ kọ́ bá yá ẹ̀ṣẹ̀ rẹ amójú rẹ léde ọdún bá bò wá burúkú ìwù kẹ́ a wú gbọmọgbọmọgbọmọ láì wí bá lójoojúmọ́ wẹ́ẹ́ gbọ́ wàásù ní lórí rédíò wẹ́ẹ́ ká nínú ìwé ìléwọ́ kan pínkù ọ́ wẹ́ẹ́ gbọ́ lórí tẹlifíṣàn wẹ́ẹ́ gbọ́ nínú ọkọ̀ èrò wẹ́ẹ́ gbọ́ lóko wẹ́ẹ́ gbọ́ lọ́jà kéde kú wẹ́ẹ́ bá kú lẹ̀ṣẹ̀ wo ṣe bí wọ́n ti mọ́ ọ lára wẹ́ẹ́ ìṣe kọ́ mọ́ tàjẹ̀ sílẹ̀ wẹ́ẹ́ ẹ̀mí kì í gbénú rẹ wẹ́ẹ́ ẹ̀mí òkùnkùn ẹ̀mí ẹgbẹ́ ìmọ̀lẹ̀ wẹ́ẹ́ orí gbénú rẹ ṣé a lọ àṣírí rẹ̀ á tú níjọ́ kan o afẹ́fẹ́ afẹ́ o àrùn adìyẹ ẹ̀ṣẹ̀ ó dàbí oṣù atayanyan ní amúnihàn ọ̀yàn yóò lóyún títí kégbóyún ní pamọ́ wá ti tí oṣù kan òkú ni abẹ̀ sí ayọ̀ wo lóyún ẹ̀ṣẹ̀ ọ̀dà aṣọ ibo wẹ̀ nínú ìjọ wẹ̀ lọ́ra akọrin wẹ̀ lọ́ra olówàásù wọn síbẹ̀síbẹ̀ wẹ̀ dẹ̀ṣẹ̀ lẹ́kọ̀ọ̀kan ẹ̀ṣẹ̀ rẹ̀ á mú ọ amójú rẹ̀ léde àfikọ́ bá tètè jẹ́ ọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ sáyà Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kọ́ bá sáyà bá a nì á jẹ́ pé gbàgbọ́ bá ti ronú padà bá wọ́n ti rán ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ti rán sí ọ̀dájọ́ ṣáájú iṣẹ́ ọ̀dájọ́ kọ́ bá èdè kú náà láì ronú padà àkọsílẹ̀ náà gbé jáde pẹ̀lú àti aṣòdájọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ òun náà mú ọ hàn o ṣùgbọ́n kó bá mọ̀ fẹ́ kí ẹ̀ṣẹ̀ rẹ̀ mú ọ hàn kó jẹ́ pé oṣẹ́ rere ló fẹ́ kí mú ọ hàn wọ́n gbẹ́kẹ̀lé oṣẹ́ rere òdodo ọ̀rà rẹ̀ wí moralist lọ́yà èyí ni yọ̀gbà ọ̀la yóò ṣílẹ̀kùn ìjọba Ọlọ́run kọ́ o ó bá ti ronú pọ̀ àdámú gbàgbọ́ rẹ̀ sínú Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀ ìyọ̀n ní bá ṣe rere kí a ṣe nìṣó ìyọ̀n ní bá dé ṣe búburú náà kí a ṣe òun ìbọ̀ kankan o èrè ó ń bẹ pẹ̀lú wọn àyàpé olúkálùkù gẹ́gẹ́ bí òṣìṣẹ́ rẹ̀ bá ti rí òun mo ṣe ké sí ọ lónìí o wí ẹ̀ṣẹ̀
ètùṣírí ọ̀nì ètùṣírí ọ̀nì kọ́ rẹ̀ máa dàbí ògòǹgò kọ́ fẹ́ sápamọ́ àbí ẹyẹ ọ̀kín ọjà kò fẹ́ sápamọ́ ọ̀nlẹ́mọ̀ ó wá ṣe ọjà kò wá yanrì dẹ̀ ọjà kò ti orí rẹ̀ ó tì í bọbẹ̀ o yànrì yóò rí bá ní yóò gan náà ó bá kàn lájú nínú yanrì ni òun àríyàn ṣùgbọ́n kété ọ̀rá rẹ̀ àti ìyẹ́ rẹ̀ àti kété ọsẹ̀ rẹ̀ kan ga sókè ni kété rẹ̀ pátákó lẹ́lẹ́ta ọ̀nì kò fẹ́ mú ọ ẹ̀bọ̀ lẹ́yìn rẹ̀ nǹkan ṣoṣo kan yóò ṣe ìkóronúpàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ kó kọ̀ ọ́ sílẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọ́n bọ́ ṣògo nínú ògo asán o wí olódodo lọ́ọ̀yà wẹ́ẹ́ kọ́ ni kò fẹ́ tàkẹ́ mọ̀tà wẹ́ẹ́ kọ́ ọmọ ni kò fẹ́ ṣoríire ké mo ṣoríire ṣùgbọ́n wẹ́ẹ́ jalè wẹ́ẹ́ ṣìkà wẹ́ẹ́ pànìyàn wẹ́ẹ́ tàjẹ́ sílẹ̀ òde mi ò ní wọ́n mi kọ́ ṣọ́ọ̀ṣì ọ̀nìyàn ìsà ọ́ bàbá ìsàlẹ̀ lọ́ọ̀yà ọmú ọjọ́yè gbàkọ́dẹ̀ yá oyè rẹ̀ gan àmúsí àlùfáà lọ́ọ̀sì èèyàn kọmitì lọ́ọ̀sì ṣùgbọ́n mọ̀dájú o ẹ̀ṣẹ̀ rẹ̀ á mú ọ á mójú rẹ̀ léde àfi kó bá ronú padà òjò lórúkọ mi ọmọ àbálábí tán lè ṣe kìlọ̀kìlọ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ á mú ọ kó bá mọ̀ ronú padà.